A kú dédé ìwòyí o, gbogbo àwa ọmọ Yorùbá. Àdúrà wa gbà, a kú ọjọ́ mẹ́ta, àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn òpin ọ̀sẹ̀, a ṣàṣeyọrí, a ní ṣe àṣedànù pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. A sì kí gbogbo àwọn ajìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá. Gẹ́gẹ́ bí àdéhùn tẹ́ ṣe fún wa pé tó bá ti di December ní Gregorian calendar 2022 orílẹ̀-èdè Yorùbá yóò wá sí ìmúṣẹ. A ti bọ́ sí 2023 báyìí o, a gbọ́ nǹkan kan o, a rí nǹkan kan o, àti rédíò àti orílẹ̀-èdè àti kankan, a gbọ́ nǹkan kan o, ọ̀fọ́n òfìrú náà gbá o. Má jẹ́ a tan ara wa jẹ. A sọ fún yín pé orílẹ̀-èdè Yorùbá ò lè ṣeé ṣe. Ó dàbí ìsọkúsọ létí aláìmọ̀kan àti etí ẹni tí ó fẹ́ gbòdodo, pàápàá jùlọ àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n wà lókè òkun. Orílẹ̀-èdè Yorùbá ò lè ṣeé ṣe. Ọ̀nà tó lè gbà ṣeé ṣe àti ṣàlàyé ẹ̀ àti sọ lọ́rọ̀, asọ ní kọ̀kọ̀, asọ ní bàbá, asọ ní gbangba. Láì tẹ̀lé àwọn ìgbésẹ̀ kan, àti pé tó bá tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe gan, ṣerú àwọn tí wọ́n wà ní ìgbọnnu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, sáwọn ni wọ́n ó ṣe, sáwọn ni wọ́n ó dùn bẹ́ẹ̀. Tọ́ọ̀gì Sunday Igboho só ní ó lead wa, só ní ó síwájú wa, àbí Kóìkì tó wà níbi tó wà lọ́hùn tí ń jánu, só ní ó lead wa. Ìmọ̀ràn tí mi ó kàn fún wa ni pé kó ní kálukú ó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́, kó ní kálukú ó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́, ká mójútó ń tọrọ wa bá kàn. Orílẹ̀-èdè Yorùbá kọ́ lọ́rọ̀ wa kàn lásìkò tá a wà yìí o. Orílẹ̀-èdè Yorùbá kọ́ ló kàn. Orílẹ̀-èdè Yorùbá kọ́ ló kàn o. Tẹ́ ẹ bá sì mọ̀ pé orílẹ̀-èdè Yorùbá ló kàn, ẹ máa bá ń sọ ká tó mọ̀ bí tẹ́ ẹ bá já. Baba Grand Mufti of Yoruba land, wọ́n ti sọ ẹ̀ lágídí ẹ̀ sí gbogbo ẹ̀. Níbo lẹ bá já nìsín àti ìhà àti ohun ojú kan náà gbogbo ẹ̀ pa àjà sí. Àwọn tí kàn ń dún mi fún jù làwọn tí wọn ò sí nílé. Ẹ pé nínú ògùn wọn, nínú wàhálà tí a ń ṣe, nínú ìlàkàkà wọn, ní tó fi ránṣẹ́ táwọn kan fowó wọn tí wọ́n fi ń mu tíìkì, tí wọ́n fi ń gbáṣẹ́wó, tí wọ́n fi ń rọkọ̀, tí wọ́n fi ń jáde bó ṣe wù wọ́n bí tẹ́yìn sì ń dààmú bí tẹ́ ẹ wà lọ́hùn, tẹ́yìn ń sẹ́ǹdì owó. Ẹ má dára yín láàmú mọ́, ẹ lọ fowó tún inú ẹbí yín ṣe. Ẹni tí ìyà ń jẹ nínú ẹbí ẹnì kọ̀ọ̀kan yẹn tẹ́ ń kó fáwọn tí wọ́n ń tan àwọn jẹ, tí wọ́n ń pè àwọn tí wọ́n ń gbéra wọn ní ajìjàgbara fún èdè orílẹ̀-èdè Yorùbá, owó tẹ́ ń kó fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ inú ẹbí yín ní ìyà ń jẹ tí orí nǹkan kan jẹ. Tẹ́pẹ́ lómi gan owó gbèsè lápò, oríṣiríṣi owó èlé ló ti gbà káàkiri tó jẹ gbèsè rẹ̀ tí ó ti rí san. Ẹ̀yin sì ń sẹ́ǹdì owó tó yẹ kẹ́ fi ràn án lọ́wọ́ kí gbèsè ayé wọn ó yí padà. Ẹ kọ́kọ́ lọ tún inú ilé yín ṣe náà. Ẹ lọ tún inú ẹbí yín ṣe. Nígbà bá tún inú ẹbí ṣe tí gbogbo ẹ̀ bá dáa tán lẹ́ sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá létí àwọn èèyàn ní ọwọ́ wọn létí. Òun kọ́ ni solution tọrọ kan báyìí. Torí ìdí èyí ẹ lọ jókòó jẹ́ Yorùbá nation kankan kò lè wáyé. Tó bá ti ẹ fẹ́ wáyé, àwọn Mùsùlùmí ò ní tẹ̀lé yín. Mùsùlùmí torí ẹ bá pé tó bá mọ tí ń ṣe ká tẹ̀lé yín. Ká tẹ̀lé yín. Tọ́rọ mọ̀ pé ẹlẹ́tàn ni yín, onírọ́sì ni yín. Táwa ní fún yín lónìí nù, a tún máa pàdé. Àdúrà wa gbọ́ Ọlọ́run fi àsìkò ń gẹrí. Ó dàbọ̀, ó tún dìgbà míì.